ọ̀tẹ̀ wà ní sùn náà sì máa wà. Ṣẹ́rí Ṣẹ̀fíù àti Paso fún èso rẹ̀. èrò ọ̀fẹ́ kòkòrò dénú bí ọ̀rọ̀ eré ojú kékeré náà fi ń pàkúrọ̀. gbogbo wọn pátá ni. ní kíni. ó dà tó bá di jọ́ mi ọjọ́ rẹ̀ tó bá di ibi tí Ṣẹ̀fíù ń ṣeré Ṣẹ̀fíù ń ṣeré ẹ̀yin ẹ wo abẹ́ kínní wọn tàbí ẹ wo àwọn tó wà ń bẹ̀ ẹ rí i pé tòògùn ni tòògùn náà fi ń ṣeré. pọ́tébù kan ọ̀pọ̀ tébù. kíní nìyẹn ń kọ. ẹ máa gbọ́ pọ́tébù kan ọ̀pọ̀ tébù. níjọ́ tí mo ṣe àwo kan àwo yẹn àfi bolówó ń yọ lódò ṣokòrì ní màmá ẹ̀ wà ìyá ẹ̀ ń fòbò gba ìyá ẹ̀ ń fòbò gba ìfún ẹran bóyá ní báńdì wéré. ta ló báńdì ẹ̀? ìjọba. ìjọba tún báńdì wéré. wọ́n báńdì wéré. ìjọba tún báńdì wéré mi ò gbélé rí o. nígbà tá a ṣe ẹ̀sọ́ wéré di fújì ni Wàsíù ṣe ń ṣe pákà lẹ́yìn Barrister. Wàsíù ò sí ngbà náà. Paso kí ni jẹ́ Paso ní Jóṣùpá kò jẹ́ ẹ̀rọ ní kí ẹ wí. Aláyìndé o Aláyìndé ìdòrìṣà fún gbogbo ajíwèrè. Barrister náà lo star yẹn o. òun náà lò. ta ló kọ́kọ́ lò? ibi mo kọ́ lò. àwọn tó gbóni tó jẹ́ pé bóyá ó fi gbé wọ́nranwọ̀nran dé ń sìn ní Tàràsó. ẹ̀rù rọ́mọ onílé pín o ẹ̀rù rọ́mọ onílé pín. Ṣínà Akànní tó bá wá sí practice mi ní Ọlọ́run tó sì ń gbà náà. Ṣínà Akànní wá practice yín. à ń nà bọ́ta ni. gbogbo bá gbógun olóògbòjò ní bàbá bí pẹ́pẹ́yẹ bá tẹ̀lé àpàrẹ ayé olùpa wọn rẹ. ṣé tala ní kó parẹ́? Olùparẹ́. tani ní kó parẹ́? ẹ̀yin ó ní bàbá yìí tún kan. lára àwọn àgbà onífújì ilẹ̀ Nàìjíríà ní àlejò wa kí lorúkọ yín sà? Rashidi Ayinde. sẹ́yìn ni mèrèǹgè ni? nínú mèrèǹgè ní Ìbàdàn àwa tí wà ní Mùṣín tẹ́lẹ̀. lọ́dún wo nìyẹn? 1972. 72 ní Mùṣín. ẹ fún wa lóhùn orin náà. níjọ́ sátidé gbẹ̀gẹ́dẹ́gbiná ọjọ́ 17 nínú oṣù July làwọn dira ibà wọn bọ ọkùn àjọbọ ó sì bàbá kò ní rẹ̀ o gbogbo wọn pátá ni wọn bọ ọkùn àjọbọ. ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí ẹja ńlá kan la tún gbé ẹdọ style orin tẹ́ ń kọ yìí mo fẹ́ máa rí ọwọ́ Barrister ń bẹ. Barrister system mi náà lò nígbà náà. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin? mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin rèé tailor ni mí. nígbà tá a lọ ránṣọ ní Abati Barak ní Èkó a lọ ránṣọ àmì àwa tá a jọ ń gbélé ńgbà yẹn tá a jẹ́ boys a jẹ́ bíi 12 la bá fọ́ọ̀mù wéré gbọ́n fọ́ọ̀mù wéré Ọlọ́run bá àforíjì ẹ̀gbọ́n wa wọ́n pè ní Bashiru ẹlẹ́ran ni alárẹ̀mọ ó ti kú sí. wọ́n bá ní ká fọ́ọ̀mù wéré ní Abiodun Street ní Mùṣín. níbi àwọn tá a jọ wà ń gbà yẹn Mọ̀nsúrù Àkàndé Barrister. ṣẹjọ lùgbà pẹ̀lú Barrister. àjọ lùgbà ni àjọ jí wéré ni àjọ sọ wéré di fújì ni ní Mùṣín. àwọn tá a jọ lùgbà ń gbà yẹn Wàbí Ìlọrí kúrú báyìí Wàbí Ìlọrí Wàsíù Òsíngbà náà. Paso kí ni jẹ́ Paso ní Jóṣùpá nígbà tá a ṣe ẹ̀sọ́ wéré di fújì ni Wàsíù ṣe ń ṣe pákà lẹ́yìn Barrister. àwọn tá a jọ wà Mùṣín Ògìdán wọ́n pe bọ́ọ̀ kan ní Súlè ọmọ Ìlọrin ó wà ní àárín ọjà Mùṣín àjọjí wéré ńgbà náà ni. iṣẹ́ wéré yẹn ṣe lọ kọ́ńbì kan ni. àkọ́ a fi ń jáde lóru ńgbà sàárì ni. àwọn boys kan ló kó mi jọ bí bọ̀dá Bàṣírù ẹni ká máa train wa ní orin. bọ̀dá Bàṣírù wà ní Ọlápàdé wọ́n jáde fún Òkúta wẹ́wẹ́ bọ̀dá Aládò bọ̀dá Ṣòkòtò àwọn ni bodyguard wa ń gbà yẹn. Aládò bàbá abílẹ̀ kan náà yẹn. bodyguard yín ni bodyguard wa ní tá bá jáde wéré. ẹdó Òkúta wẹ́wẹ́ yẹn ṣàdúgbò kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Òkúta wẹ́wẹ́ group ibi Òkúta wẹ́wẹ́ òkè gbé mi yẹn. Barrister tó kọ lórin yẹn àwọn ọmọ onífújì tó wà ní Mùṣín ló fi bá wí. ṣó ń bu yín ní àbòǹkì? kò kí wá o iṣẹ́ ńlá ni o. iṣẹ́ báwo? iṣẹ́ ńlá ni láti lè pé
kíra àwọn yẹn ṣàmọ́ lọlẹ̀. ṣé àwọn kí ni orin tí Barrister kọ ó kọ wípé ohun èrè kò gẹ̀rí ara mi kíní kan ni ò jẹ́ gbogbo nǹkan yẹn ló kọ lórí ń gbà yẹn ó wá sọ pé òkúta wẹ́rẹ́ 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 òkè gbé èmi àwa onífújì ìgbà yẹn ló fi ba kárí ẹ̀ jẹ́ àwa olórin àwa ò mọ̀ pé iṣẹ́ ní gbà náà eré la kà kún ìkátàjẹ káṣírí ọdún ènìyàn kí ló wá lè fà gbogbo orin kíkọ láyé ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni ó bá sọ̀rọ̀ pé lágbájá ọ̀rẹ́ mi ni olórí dáadáa ni olórí rere ni ẹni tó tún jẹ́ ọ̀rẹ́ kejì òun náà tún máa ronú kan pé aṣọ́wé aṣọ̀rẹ́ ẹ̀ ni tó jẹ́ pé ìpele ọ̀tẹ̀ ni orin. Now ẹ wá bẹ̀rẹ̀ ní Mushin ẹ wá kóra yín jọ báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ sí sún síwájú. ok a bẹ̀rẹ̀ ní Mushin akọ́rajà àǹjáde wéré bóyá ní báǹdì wéré. ta ló báǹdì ẹ̀? ìjọba. ìjọba tún báǹdì wéré. wọ́n báǹdì wéré. kí ló tán báǹdì wéré mi ò gbélé rí o. a ní àgbọ́dọ̀ jáde wéré mọ́ wọ́n ń sọ pé àwọn ọmọ oníwéré ọmọ wílígánsì ni wà kò sí nǹkan kan tí a lè ṣe báǹdì wa Mushin yẹn gbà náà tá a lè jáde wéré mọ́ ìjọ tá a kọ́kọ́ máa jáde mọ́ kó máa kọrin ní Will Street Barrister náà kọrin ní Will Street lọ́dún náà níjọ́ tẹ́ fẹ́ kọrin tá a kọ́kọ́ jókòó kọrin báyìí ìjọ tí mo kọ́kọ́ máa ṣàwo nígbèsí ayé mi ní AMI Taoridi Adédìgbà ní artist manager wa Adédìgbà Taoridi táyìn la máa ń kí tó kì yẹn àwọn náà kó wa lọ sí AMI tá a lọ rìkọ́dù. ọdún wo nìyẹn? a ti bọ́ sí 80 gbà yẹn. 80 ẹ̀bọ̀ Barrister ti ń ṣe rẹ́kọ̀dù before then. àwa náà ti ń ṣe rẹ́kọ̀dù gbà tá à ń ṣe rẹ́kọ̀dù náà ń ṣe rẹ́kọ̀dù. Síkírù Àyìndé Barrister. ìtọ́kàn mo pa mo ní ladies and gentlemen o ìtàn mi tí mo fẹ́ sọ o ìtàn mi dorí bàbá kan o bàbá yẹn bímọ méjì o ó sì tún nájà kan lọ́ọ̀dẹ̀dẹ̀ o báwọn ọmọ bàbá yẹn bá sì ń jà o ajá yẹn ló parí ẹ̀ fún wọn o adẹ́bi fẹ́ ní tó lẹ́bi o a sì dáre fẹ́ ní tó láre o gẹ́gẹ́ bí tọmọ èèyàn ni bàbá gbàgbàjá ẹ nílẹ̀ o ó di ilé kàbíyèsí o bàbá ní kàbíyèsí aláṣẹ o ẹ wá wo ohun tí mo rí àní ajá mi ń sọ̀rọ̀ o gẹ́gẹ́ bí tọmọ èèyàn o ọba àlùwà ń ṣe májẹ̀mú kan o fún bàbá alájà ó sọ pé bàjẹ́ bá a sọ̀rọ̀ o òun adalé òun tọ́nà méjì o àtowó ọwọ́ òun á sì kó dàkan o fún wọ́n bàbá alájà mọ̀tìṣà bàjẹ́ ó bá a sọ̀rọ̀ o òun á kojú ẹ̀ bọ́ná òun á kọ̀ dí ẹ̀ sáàdìrò kí wọ́n tó pa ẹ̀ dànù ọjọ́ pé bàbá yọ sáàfin wọ́n bá ní kájà ẹ̀ ó sọ̀rọ̀ o àjà ò rí nǹkan sọ nígbà tán tún gbé bàbá dìde o wọ́n tún béèrè pé kájà ẹ̀ ó sọ̀rọ̀ o àjà ò rí nǹkan sọ nígbà tó bá pẹ́ kú fihàn lọ́pàá lájà ẹ̀ bá mú gbèsè ẹnu ajá ló tún pòwe kan o ó láyé sọ̀rọ̀ òun kì í ṣe ìjà ìkòkò tó mi ajá ta ìdí ẹ̀ gbọ́dọ̀ gbóná ẹni mi à ń rọrùn wọ̀ ó láti ṣe wàhálà kò jẹrọ ní kí ẹ wí Aláyìndé o Aláyìndé dòrìṣà fún gbogbo ajíwèrè ó dàpọ̀ fẹ́ ní bọ́ọ̀dì wọn Aláyìndé dòrìṣà fún gbogbo Barrister náà lo star yẹn òun náà lò ta ló kọ́kọ́ lò ibi mo kọ́ lò nígbà tá à ń jíwèrè àjọ ń jíra wa lórí kọ́ni kò ṣe bẹ̀rẹ̀ pé kán máa jórin olórin ó ti tán a ti ń gbọ́ báyìí torí wọn náà tí pé Barrister sọ pé Aláyìndé dòrìṣà fún gbogbo eléré pápá a ní o mọ̀ pé bọ́bá gùn wà ló ń sọ̀rọ̀ àlùjọ́nù eléré Chief Commander Àyìndé Lágbádé bẹ́ẹ̀tì bí òkúta wẹ́wẹ́ gbẹ̀yìn la ti ń rí i pé ìpadà sẹ́yìn ti ń padà tẹlùmíì ti ń padà sẹ́yìn tí ò bá ṣàánú Ọlọ́run ìtó ti kú ti wà nù wà ọ̀tẹ̀ wà bí sí iná ṣì máa wà. Ṣẹ́rí Ṣẹ̀fíù àti Pàṣọ fún èso rẹ̀. Ṣẹ́rí Ṣẹ̀fíù àti Pàṣọ àti Òṣùpá. Ibi tí oníkálukú fẹ́ jẹ ló ń wá.
èrò ò fẹ́ kòkòrò dénú bí ọ̀rọ̀ eré wàláì tàlà ẹ̀sùn ẹbí láì nígbà tá à ń jí wéré tá a bá fẹ́ pàdé a ní ẹni lọ ọjọ́ ìlérí tí a fẹ́ lọ gba ìwálé ọjọ́ pàtàkì lè ní jẹ́ o ìwájú olúwa ọba máa pa àwọn elégbè mi máa ní bọ́jà Àyìndé ló jẹ́ Àyìndé Ràṣídì o báwo lè ní ó ti jẹ́ mú káyìlá mi àdì o báwo lè ní ó ti rí oyóyó omi àkànjí báwo lè ní ó ti rí àti ní fákà tó lọ o akọpẹ̀lẹ́ ó dáhùn bíríkìtì nílé bá Àyìndé ewé ajẹ́ iyẹ̀rù sùn ní tòkété Àyìndé ti yẹ yàtọ̀ àwọn elégbè náà wí. bí egungun bá pégun olóògbé òjò ní bàbá bí pẹ́pẹ́yẹ bá tẹ̀lẹ̀ àpàrẹ́ ayé olùpàwọn rẹ ṣé tala ní kó parẹ́. olùparẹ́. tani ní kán parẹ́. ẹ̀yin ó ní bàbá yìí tún kan. bí gbogbo àwọn tájọ ń ṣe nǹkan yẹn náà ní kán parẹ́ yẹn bí pẹ́pẹ́yẹ bá tẹ̀lẹ̀ àpàrẹ́ ayé pa wọ́n rẹ́. ẹ̀yà tẹ̀lé mi ká lọ àwa fẹ́ lọ gba ìwálé. ẹbọ kí ló dé tó le tó yẹn. ó lè wọn a máa jẹ là ń wá. ó lè ń tá a jẹ là ń wá kíní kan wà fún ọmọ eléré. tẹ ẹ bá gba ìyàwó eléré Ọlọ́run ò bínú sí ẹ ṣáà tiẹ̀ má gbó nílùú ẹ̀. tẹ ẹ bá gba ìyàwó eléré ẹ wò bẹ́ẹ̀ bá fẹ́ wájà ṣẹ̀fín èèyàn gbó ní sákàrẹ̀ tàbí oníyàálù ẹ̀ tó ń lùlù dáadáa. ìjà òde bólórin mi ìbá ti gbà pẹ́rẹ́ ìjà máa dé ìyàwó ẹ̀ ló gbà yẹn. àwọn òwò rí pẹ̀lú obìnrin eléré òwò kò rí gbà mò ń ṣeré ẹ̀mọ iye obìnrin tó máa fẹ́ mi. sáàmù gba ìyàwó mi. ìgbà kan wà táwọn nílùú Barrister kò lẹ́yìn ẹ̀. ẹ rí i pé bá ṣe kúrò náà tó ń gbà náà bọ̀dá Ọ̀yádolú. ẹ mọ̀ tán yẹn. àti bí Kàmárù ṣe dọ́dọ̀ ẹ̀. nígbà náà tí wọ́n túká Barrister gba ẹni tó ń bá mi ṣẹ́ẹ̀tì instrument engineer mi wọ́n pè ní Bashiru. nígbà tí yẹn fẹ́ lọ tí yẹn ti dọ́hùn tán ẹ̀gbọ́n Rashidi mo ní sá ó lóun ò dẹ̀ bẹ́ẹ̀ kú. sẹ́yìn fún engineer bàdá Bashiru lówó ni ẹ fún ọ lówó tó tó wọ́n báyìí. bí ni bá ti ju irin lórí irin kan tẹ̀. irin ta ló wá ju tẹ̀lé wọn lọ. tí ẹ lójú mi lọ ńgbà yẹn ti Barrister lójú mi lọ àwọn ọmọ yẹn fi hàn rí owó. ṣé Barrister síyàn yín di iṣẹ́ wọn rìn. ó sínú mi o. torí style Barrister lẹ ń kọ. bẹ́ẹ̀ tí a jọ ń kọrin ni wéré làjọ yí síbẹ̀. torí ẹdùn náà style wéré yẹn gan ò yàtọ̀ náà. àwọn tó gbóni tó jẹ́ pé bóyá ó fi tó fi gbé wọ́nranwọ̀nran dé sí ní Tàràsó. Àyìndé Ràṣídì. Tàràsó so ọmọ tó kọ́kọ́ kọrin wọ́nranwọ̀nran ni. ṣé wọ́nranwọ̀nran wá dé mọ́ta. wọ́nranwọ̀nran ni. ìwọ ọ̀rẹ́ mi Tàlàsó disco ó dùn láti tìtì kẹ́. bẹ́ẹ̀ kọ́ á ti ń kọ tẹ́lẹ̀. bọ̀ tí n kò lè máa lọ bákan. kò lè lọ bákan náà ló gbé nǹkan tó jẹ́ pé bóyá kórè yẹn máa yá. ẹ̀yin ò ń ṣe wọ́nranwọ̀nran. wọ́nranwọ̀nran kọ́ ó change style yẹn. Barrister wa gba engineer yín. gbogbo engineer mi. ọmọ yẹn dẹ̀ lọ bẹ̀rẹ̀ àṣírí ẹ má bínú mi ò gbọ́dọ̀ mọ́ lọ nítorí pé bí tiwa yìí tí mò ń fò bẹ́ẹ̀. ó dàbọ̀ nígbà tó yá èmi náà ra instrument máa kàn rà fún mi. ọmọ yẹn tún tiraka ó sàtún padà sọ́dọ̀ mi bíi kí anóde lónìí ó wá. bóyá nǹkan yẹn dẹ̀ tún dàrú nǹkan dàrú ni. kí ló dàrú. kí ni dàrú rẹ̀ nǹkan náà là ń wí yìí kò sẹ́ni á lè mọ̀ pé onítálẹ̀tì orin tí wọ́n fẹ́ kó lọ sókè láéláé. ẹbọ tọpọ lórin ló lọ sókè. ẹ ṣe ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ olórin tó lọ sókè yẹn kò súnmọ́ àwọn tán jọ súnmọ́ ni àwọn tán yẹn máa gbọ́n sìn ní àárín Abẹ́òkúta wa bí mo yẹ mọ orúkọ wọn tán ni ẹ wá máa mi tán jí orí bí tí mo gbóhùn wọn mọ èmi ti kú ẹ wà á tàn wípé a wà ní Mùṣíngbà náà Súlè ó ti kú Mọ̀nsúrù ó ti kú Ràúfù Àdìó tí mo sọ yìí ńgbà tí ó ní kéèsì kan ní Fàtáyà Àdìó lọ take over group yẹn wọ́n jọ ń ṣe ni Fàtáyà Àdìó ń ta igbá lẹ́yìn Ràúfù Àdìó ni bẹ̀tí ńgbà tí kéèsì yẹn dé
tí yé di pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n lọ tọ́jú rẹ̀ nígbà náà nígbà máa fi dé ẹnìkan inú àwọn ọ̀gá wọn ò jẹ́ kí gúrúùpù yẹn parẹ́ àti ní kí Fàtáyé Àdìó máa lọ yẹn ní òun kọrin mọ́dún ní olóyè èmi náà gẹ́gẹ́ bí àlàyé nígbà tí nǹkan dàrú tí n bá rí ẹsẹ̀ eré tó bá pé ń sìn tí n bá gbá máìkì mú báyìí máa kọ́ mo sì ń kọ́ mo sọ fún ọmọ kan ní ọ̀sẹ̀ tó kọjá mo ní jájọ ṣe késẹ́ẹ̀dì jáde máa tírèèni ẹni máa tírèèni ẹni mo mọ̀ orin wà lórí mo dẹ̀ gbọ́ lù mo gbọ́ system kí ni fẹ́ lọ tí mi ní sọ ń pa ẹ̀ tí Barrister máa kọ. tó pọ̀ lẹ́ẹ̀gan. ẹ̀rù rọ́mọ onílé fi o ẹ̀rù rọ́mọ onílé fi ẹ̀rù ti rọ́mọ onílé fi o ẹ̀rù rọ́mọ onílé fi kàtẹ́pá kámúra tápà bọ̀ wálé ọmọ Èkó ṣe fàárí jù lájẹ́ lọ kàtẹ́pá kámúra tápà bọ̀ wálé o ọmọ Èkó ṣe fàárí jù lájẹ́ lọ kò ní fàfọ̀ fún ọmọ Èkó ó ní fàfọ̀ fún ọmọ Ẹ̀gbá ó ní gbàrú ẹ̀rù rọ́mọ onílé fi Rọ̀ṣídì ìmí Àyìndé ọ̀pẹ̀ jẹ́gẹ́dẹ́ kan bẹ níkùlé fàdà mi tó jẹ́ gbọ́rin ní so tí mo jí gòrí ẹ̀ máa kọrin wo àìtètè dígòrí ẹ̀ máa kọ gbọ́rin bọ́jọ́ bá dàrí dẹ̀dẹ̀ máa mẹ́ẹ̀ẹ́sọ ẹ̀ máa fi banu ọpọ́n ti dé kókó ń yálé ò ní tèmi ó ń yálé ò ní tèmi ìdòwò ń gbó mi o àfíjú télọ̀ tó mọ̀ọ́mọ̀ jálafẹ́. Orin pọ̀ lẹ́ o. àbúrò Àyìndé Rọ̀ṣídì ọmọ olówù tiwa odù àwa lọ máa kọ́rọ́gbó tó ọmọ kóbì sọ̀rọ̀ ọmọ olóríṣà kan òrìṣà kò ṣàtìmù rẹ̀ ó pọ̀ jẹnu lọ. báyìí wò wá ń sìn ó possible kárẹ́ nìkan kó ní òkè ń fẹ́ gbé wọ studio orin wà. máa kọ́ ṣàjẹ́ tí à ń kọ yẹn. ẹ mọ̀ bí Barrister náà sọ ńgbà kan bí tó bá jẹ́ ṣàjẹ́ ló láyé. ẹ jẹ́ kájọ mi hàn kọ́ o àbí. bẹ́ẹ̀ni. ṣé ẹ rí ṣàjẹ́ tó ń kọ yẹn kò sí ṣàjẹ́ kan níbì kan ọ̀rọ̀ náà lájọ ń sọ ìlú ló ń change ìlú tó bá ti ń lọ pẹ̀lú orin tó ń kọ ìlú yẹn ló ń jẹ́ ṣàjẹ́ ẹ rí epo àkàrà ẹ rí pé gbogbo olú ẹ̀ ń gún òun máa kú yẹ gbogbo olú ẹ̀ ṣàjẹ́ ni ó dẹ̀ ní kó mọ̀kànlú tó kàn yẹ ìṣègájù eré àkànmú eré àwúrèbe ìṣègájù. ní dandan kí ló wá jẹ gbàgbé òní tèmi ìṣègájù ọmọlára àpọn bí ewu àpọn bí epo ìṣègájù èèyàn Sunko Fendi èèyàn Ṣọlá Olóyìnbó ìṣègájù akúrú yẹjọ lọ lọ́rọ̀ mi ìṣègájù adúmí adán lọ lọ́rọ̀ mi ìṣègájù bẹ́ẹ̀ ò mẹ́rin ṣe bẹ́ẹ̀ ń gbóhùn erin ìṣègájù. ṣàjẹ́ náà wà. ṣàjẹ́ náà wà. ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. ìgbà tí mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 1972 àwọn tí mo dẹ̀ ṣe ń gbà náà ìṣẹ́jú mẹ́ta ni ìṣẹ́jú mẹ́ta ń bí ìṣẹ́jú mẹ́ta ń bí. bàbá kan bímọ méjì o ó sì tún nájà kan lọ́ọ̀dẹ̀dẹ̀. mo ti kọ ẹ nìyẹn odi kéje la kọ yí pé lọ́jọ́ sátidé gbẹ̀gẹ́dẹ́ gbiná ọjọ́ 17 ní lóṣù July làwọn dira ifá wọn bọ́gun àjọbọ. iṣẹ́ rẹ́kọ̀dù ń gbà yẹn tẹ́ bá fẹ́ lọ studio ṣé máa ń kọrin ilẹ̀ ni àbí tẹ́ bá dé studio lórin máa ń wá. a ti ṣe practice dáadáa àwa ní ká wá ṣe edition. àwa gbàlẹ̀ àwa ṣe lọ ṣiṣẹ́ lórí ẹ̀. àwa ní ká wá ṣe edition tá a bá ṣe edition yẹn a mọ ìbẹ̀rẹ̀ a mọ parí tó bá kù half a minute dẹ́rẹ́bà yẹn ni a máa sọ pé but bàbá mi Rashidi Ayinde kí ni ìnagijẹ tí nígbà náà Rashidi Ayinde original Fuji awakọ̀ VIP sínú wọn àti àwa èwo ni VIP very important people. àwọn olórin wo lẹ láǹfààní àtijọ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. Kọ̀lìntì àjọ ń ṣe ni. Kọ̀lìntì Àyìnlá Mọ̀nsúrù Àkàndé àjọ ń ṣe ni kọ́lọ́ máa ń fọ̀run kẹ́. Fáǹsì Ayé Àlàmú ńkọ́. ọ̀rẹ́ mi ni ǹjẹ́ gbọ́ Kọ̀lìntì
ọ̀rẹ́ mi ni tó bá nígbà tó wà ní Ìtìrẹ́rù tó wà ní bàbá Dòkúnmú tí ètí ìkọ̀lẹ́ tó rẹ́ǹtì ya bọ́sikọ̀tà kan báyìí ló ń lò ń gbà yẹn Kọ̀lẹ́ntì Àyìnlá tó bá lóde eré tó bá tẹ̀ á ní kí wọ́n á lọ lídì báńdì mu. Barrister ń kọ́ sí. Bàrà wa ṣe tó bẹ́ẹ̀ torí pé ìwọ oníkàlùkù bẹ́ẹ̀ bá ṣe ṣe sí mi sìn èmi náà máa ṣe sí ẹ. Kọ̀lẹ́ntì ṣe dáadáa sí. Gidi gan alátìká ni ó lè fẹ́ràn èèyàn. Barrister náà fẹ́ràn èèyàn. bẹ́ẹ̀tì àwọn ló fi kọrin pé ká jọra èrò fẹ́ pòpòrò ń dé inú ká jọra ìrakùn fẹ́ pòpòrò ń dé inú. Ta ló dá fújì lẹ̀? Mọ̀nsúrù Àkàndé ni. Mọ̀nsúrù Àkàndé ni. Ní kíni? Mọ̀nsúrù Àkàndé lọ̀gá Ajíwéré ni mo ṣe wá yẹn. Bẹ̀kẹ́ ni ẹni gbé agbádá fújì wọ̀. Barrister ni. Barrister ló dálẹ̀ nìyẹn. Àwọn bàbá kan wà lẹ́kọ̀ọ́ tí Barrister ń jẹ mọ́ lọ́dọ̀ wọn wọ́n ń pè wọ́n ní fújì làwà. Bàbá Jọ́lì. Bàbá Jọ́lì. Wọ́n yẹn wà lẹ́kọ̀ọ́ eré wọn ṣe gìrìgìrì eré fàájì ni ó tiẹ̀ jáde bẹ́ẹ̀ tí bí ní ká dá fújì lẹ̀ ká kọrin ìdí ká má ṣe Ọlọ́run. Barrister ọkùnrin. Nígbà kan Barrister lọ sí Mẹ́kà wọ́n wá ń ṣàdúrà fún gbogbo onífújì pátá. ní Saudi 2002 mo ti meet yẹn Síkírù Àyìndé Barrister Ọlọ́run mi foríjì wọn ní Àràfà láti pàdé lọ́dún náà lọ́hùn jọ pé àdúrà tó ṣe náà gbẹ̀yẹn gbogbo ẹni tó wá ń kọ fújì ni kó máa ṣoríire. ìyẹn Síkírù Àyìndé wà láìdàlá àdúrà tó ń ṣe tán ní ọ̀rọ̀ àfà pé àwọn fẹ́ kí ló pọ̀ ní fújì kó máa kọ fújì kó pọ̀ gan gbogbo wọn tó máa ń kọ kó má fi pàtàn burú kó máa ṣoríire ń bẹ̀ lájú àṣà ìdènà wà ń bẹ lọ́dún náà. ẹ̀yin dẹ̀ ń sọ́nsìn pọ́n lókùúta wẹ́rẹ́wẹ́rẹ́ òkè gbẹ̀mí èwo la fẹ́ gbà ń bẹ̀. ẹ ṣe bẹ́ẹ̀ ti wà nísìn ẹ nífẹ̀ẹ́ nìkan sí mi ló jẹ́ kí n wá bá yín bẹ́ẹ̀ lẹ́gbọ̀ọ́rọ̀ ẹlòmíì sí mi tẹ́nìta ni mi ò lọ bẹ́ẹ̀ o. A ní olówó má bọ̀ sí kòtò má bọ̀ sí gegele ẹni àbájẹnu owó ẹ̀ ni ẹni àbájẹnu owó ẹ̀ kò bá àbọ̀ kọ́tà bí ó bá rí kó bọ́ sí. bí sáà bá ti ń lọ lẹ́nìkan bá ń kọ sáà kan lọ o n kò bá yá sáà yẹn á pin n fọ̀rọ̀ pé ṣe sample bàbá wa àká ẹ̀sàká kọlọ́mbà fún kẹwọn ta ni mú ohun ẹ̀dì sìn kò sí ohun ẹ̀sàká kò sẹ́ni mú bàbá oníwàídì kò sẹ́ni mú ohun ẹ̀dì sìn ìyẹn dúró ń bẹ̀ ẹ ká wo Àyìnlá ọmọ Wúrà nígbà tó kú àwọn àbúrò ẹ̀ náà fẹ́ mú à ń dé kọ̀rọ̀ ń já ni ohun wọn ò lè mú ọmọ ẹ̀ náà fẹ́ mú ó já ni ẹ wo bàbá Yusuf Ọlátúnjí tí ẹ bá lọ bí tí ọmọ bìdí yẹn ti ń ṣeré àbìdí tó bá ń ṣeré á ló mú bàbá ẹ̀ àbí bí bàbá ẹ̀ jẹ́ ń kọrin náà ló ń kọrin ibẹ̀ system ọ̀tọ̀ọ̀tọ̀ bí oníkàgbó yìí ń fi fàájì kọrin ọ̀tọ̀ ni kì í káfẹ́ jù fún ẹ mú kọ́ orin ni ilé ìbá mi lójijì ni bá gbé mo rí lù nílẹ̀ òṣàmọ́gùn orin spirit ni spirit lórin lẹ́nìkan bá sọ pé o bá dé àgbo bí n bá kọrin bí lónìí ìta yìí ló dẹ̀ dọ̀túnla táwọn níbẹ̀ yẹn ni kí n máa kọrin ọ̀tọ̀ ní nǹkan tí máa kọ́ bí ọ̀tọ̀ ní nǹkan tí máa kọ́ lọ́hùn torí spirit ni. láti 14 years tí Barrister ti kú lé ní kò sí any existence new artist. wọ́n á jáde àkùkọ ńlá kò jẹ́ kí kéékèèké ó pọ̀. kí ló dé tọ́tẹ̀ pọ̀ ní iṣẹ́ fújì báyìí. bó ṣe pọ̀ níbi télọ̀ náà nìyẹn. ó pọ̀ ní télọ̀ náà. ó pọ̀ ní mẹ́kù. ok tó ráyé ró ní fújì. àwọn ìyá tí yá ń ta ọjà bíi náà bí ẹ bá ti rẹ́nìkan tó bá tún ń ta irú ọtí wọn bẹ́ẹ̀ wọ́n ó jọ dọ̀tà. mo fi kàn ṣe ìsàmpù mo forúkọ bù wọ́n láṣìírí níjọ́ yẹn àjọ ìṣe fàájì lọ́wọ́ ni pẹ̀lú ẹnìkan tó jọ gba onífújì tí yẹn sì wà
ó ní Rasheed sà aláàjì kí ni ìṣẹ̀lẹ̀ ó ní òun fẹ́ bú lágbájá kóhùn kó Mercedes mo ní kí ni ìṣe. gbọ́n pẹ̀lú ẹnìkan dẹ̀ ti búra wọn tán ti parí ìjà tó ní òun fẹ́ ṣe nǹkan ìwá òdodo ń tòótọ́ ń búra wọn ń tòótọ́ wọ́n jọ po orin òwe mọ́ra wọn títí wọ́n tún jà níjà wọ́n tún ṣe gbogbo ẹ̀ wọ́n tún parí ẹ̀ náà. ẹ wo Pàṣọ pẹ̀lú Òṣùpá akọrin Pàṣọ náà akọ tiẹ̀ àwọn olóyè mọ̀ pé ń bára wọn wí kò dé ẹnìkan má mutí o kò nìkan má ṣe nǹkan kan o àti ọjọ́ nígbà tá à ń wí náà tá à ń jíwèrè kiri bàbá kan wà adá club kan lẹ̀ ní Agége Bongo Sport Samson Ogunlade ní òkè ilé ẹ̀ òṣèré kan tí ì lọ bẹ̀ tá à ń lọ sí club gbogbo àjẹmútí àjẹmọ́ dápàrà àjẹmọ́ ṣe ẹ̀wọ̀n wọ̀sàgbà máìkì dàmú tí bá ti mú máìkì ẹ̀ báyìí ọ̀tá tún dé kí n bá lè jẹun wọ́n náà bú mi èmi náà bú ẹ. àwọn tó bá ń rí wa tá à ń búra wa à ń ronú kàn yín pé à ń jàdénúdénú ni bẹ́ẹ̀tì à ń jàdénúdénú. ìjà yẹn máa ń dénú gbà mí o torí pé tó bá lọ sí stúdíò ìyẹn mi mọ̀ pé bí eléré bá ń ṣépè sọ ẹnìkan tó bá fi tí a gbọ́ àfi kó ní nǹkan tó yẹ pé a máa ní èmi kọ́ ló ń bá wí. ń bá wẹ̀lú mi bí àti eléré bá ń ṣeré lọ́wọ́ kò méré ṣe wọ́n jẹ́ ó ṣépè fún ẹ bẹ́ẹ̀ tó bá ṣépè fún yàn bẹ́ẹ̀ pé á mú tó láti lo oògùn tó jáde ńlé. ẹ máa ń lo oògùn kẹ tó jáde. mi ṣe ní lo oògùn ojú kékeré náà fi ń pàkúrọ̀ gbogbo wọn pátá ni. kíni. ó dà tó bá lè já mi ọjọ́ rẹ tó bá débi tí ṣèyí ìwé ń ṣeré ẹ̀yin ẹ wo abẹ́ kínní wọn tàbí ẹ wo àwọn tó wà ńbẹ̀ ẹ rí i pé tòògùn ni tòògùn náà fi ń ṣeré. ṣé ń gbà yín àbí ń sìn. bí ìsìn náà gbogbo òbí ṣèrè òun náà ní òun lọ́ta tiẹ̀ náà ṣóun náà ní sáré ni wọn ò ní jó rí kọ pọ́tébù kan ò pọ́tébù. kíní nìyẹn ń kọ. ẹ máa gbọ́ pọ́tébù kan ò pọ́tébù á nọ̀tà kẹ́lẹ́kẹ́lẹ́ kan ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ wo nǹkan tá ń kó mọ́ wọn lá bẹ́ẹ̀ náà ń gbọ́ wo nǹkan tá ń kó mọ́ wọn lá ṣọ́ọ̀tà kan yẹn. sẹ́yìn mọ́ ní pọ́tébù. Sàásù táwọn eré takasúfè on my way to ìlú àwọn sú. òní ẹ fẹ́ ẹ̀dú ẹ̀ pa o wọ́n fẹ́ ẹ̀dú ẹ̀ pa lónìí o ẹ sáré kú ni o tàbí. Portable Sàásù ará Ìbàdàn. òun náà nọ́ta fún òun nífẹ̀ẹ́ kó lo òkè tàbí kó jẹ́ pé bóyá bí kan pa bí kan lọ́kèsì kan mọ́ lọ́rùn bí kan ní bákan nìkan ló ṣe. bàbá Rasheed Ayinde ṣé tá a bá ń rí àwọn ìjánu iṣẹ́ fújì nsìn ìyẹn ni pé kò ṣe bẹ̀rẹ̀. kò ṣe bẹ̀rẹ̀. ọmọ ní full man unity ṣé kò lè sí unity ní iṣẹ́ fújì ni. unity ò ló wà ńbẹ̀ kò sí unity ní gbogbo eré. kò sí. ok now 1972. àjàpẹ́ pẹ̀lú ọmọ wúrà búra wọn. ǹjẹ́ láǹfààní àti súnmọ́ ìlọmọ́rọ̀ à ń bá yé wọn rárá ṣá. ọlọ́run mo ní àǹfààní àti súnmọ́ dáadáa nítorí àjọ ń ṣe àjọ wà ní AMI ni. ní Àyìnlá Ọmọwúrà Eégún Magají. níjọ́ tí mo ṣe àwo kan àwo yẹn àfi bólówó ń yọ ni. Fàtáì ẹbú olówó ń yọ. ẹbú olówó ń yọ yẹ gbọ́ wọ́n wá máwo yẹn lọ bá Eégún Magají nílé ó ṣe ti Mẹ́kà dé. ó ní Rasheed Ayinde ó kí mi ó bọ̀ mí lọ́wọ́ ní ìjà yìí ti parí àwo yìí ó lè jáde mọ́ ó láti parí ẹ̀ Mẹ́kà ó ṣe ti Mẹ́kà dé lọ́dún náà mo fẹ́ níjọ́ kẹta tó ti Mẹ́kà dé ni ṣe ń lálejò kí lálejò tẹ́lẹ̀rẹ́ ń ṣèyàn ọtí nígbà tí mò ń ṣeré lọ́wọ́ mi ì mú bíà tí n bá gbé ṣìnà bá fẹ́ kọ nǹkan fún wa á nìkan fún wa ń ṣìnà bù mẹ́rin mo dẹ̀ mú kan àtàbọ̀ kílẹ̀ tó mọ́. sá máa dà bẹ́ẹ̀. kí n máa mú kí n bá mu ṣìnà bù dáadáa tó bá tó séèjì kan tó bá dé làjì ó máa dùn mí ni pèsè wa máa là. ẹbọ sí ìlera ara ń kọ́. ìlera tó bá dijọ́ kejì wàá sùn tó bá máa jí ẹ̀rọ ẹ̀ ni pé kó lọ fọ́ ẹ̀kọ́ tútù kó wà nínú ice. ẹ ṣe ń mú díndín ṣìnàpù báyìí. mi tó mú mọ́. ń bò lórí tí wàá fẹ́ wá. mo mú tíì. ìbọn kò pọ̀. ẹ bá fẹ́ ṣeré fún àwọn mùsùlùmí ńkọ́.
bàbá o ṣé mùsùlùmí tán ẹ wo ọmọ tán pè ní àti arẹwà tí èyí tó òun náà mú nǹkan ni. èmi ò mọ. tẹ́ẹ̀rí gbogbo ọmọ eléré ìtí ò mú gbọ́ mutí. sá. wá ní bàbá Yusuf káníkè mutí àwọn mu ṣìnáàbù gidi ni. kò sí ọmọ eléré kan tí èèmù kankan. kò sí. ó ní ojú ọmọkùnrin ó ṣe ṣìnà ó jóbi ó ṣe gbá ó jẹ orógbó á ní kíní kan tó ń ṣe. ó ní èmi wo ni. ẹbẹ́ lè ní gbogbo àwọn tó ń pé lórúkọ Jésù lórúkọ ẹ̀jẹ̀ Jésù ẹbẹ́ lè pé wọn ò mú nǹkan. tí wọ́n bá fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n bá kọ́ fẹ́ wọ orí ọ̀tà wọ́n ti wà pamọ́ náwọn ọ̀rẹ́ ń bẹ̀ tí wọ́n ti wà pa tí wọ́n máa sọ ni fún èso awo ni ẹ̀rí mi ń sìn mutí máa ń ṣe ṣẹ́gbèrè fún mi. eré secret ni mo tún sọ lẹ́ẹ̀kejì ó dẹ̀ tún wà ike láti lè pé kí èèyàn ṣe kí ni o kó mutí díẹ̀ kó mọ nǹkan tó ń ṣe kó tó gorí stage tó bá mọ nǹkan tó ṣe kó tó gorí stage wà kọ correct báyìí tí lórí stage náà dẹ̀ tún nìyẹn wà á tún mutí tààlà wọ́n èèyàn àgbò báyìí ó lọ mutí ni. ẹ fẹ́ sọ̀rọ̀ rí yín díẹ̀ nípa Àyìnlá Ọmọwúrà. Àyìnlá Ọmọwúrà bàbá tó dáa ní kọ́lọ́mbà àfọ̀rọ̀kẹ́ wọn. àmín. wọn ò wà tí ò dá sí mi rí o wájú ẹ̀ lóhun àtìyàn bí a lọ lé wọn. kí ló dé tẹ bú olówó ń yọ. à ń gbèjà Àyìnlá ń gbà yẹn ni. àwo tí kọ̀lẹ́tì kọ́kọ́ ṣe onípákó ọmọ màmí létí ikún onípákó èmi náà kọ́kọ́ sọ̀rọ̀ yẹn fún gbogbo àwọn ọmọ tó mọ̀ ń bá ṣeré ńgbà náà tó ń bá mi ṣeré ọmọ Ìjàyè kún mi ni tájọ wà lábíọ́dún àwọn àbúrò olówó yọ ni máa gbé ọ̀rọ̀ yẹn wá bá mi pé kí n wá pẹ̀lú kí n máa bú olówó yọ mi ìlú olówó yọ gbogbo àwọn bọ́yìí tó wà lẹ́yìn mi àbúrò olówó yọ ni á lù mí náà ti wá mú kọ̀lé ìgbà yẹn kọ̀lé tí ń gbé Abẹ́òkúta ń bí bẹ́ẹ̀ tí ní kó wá bù wọ́n á rí pé ẹ máa ń lo àfin lọ á ní ká dé òpin a náà bá lọ wádìí ìtòhùn pè ló ní pákó yẹn ìfun ẹran ni ìyá olówó ń yọ̀ ń tà ní Ìkèkodò ẹran bí. kì í ṣe pé pákó náà ń tà. pákó kọ́ o àwádìí ọ̀rọ̀ yẹn wà kan torí bá máa bóyá ń sìn ń mọ̀ nínú ilé yín. ẹ lè mọ bẹ́ẹ̀ máa compose. máa mú ẹ ti compose orin yẹn bẹ́ẹ̀ ṣe pupa yìí tí bá máa kí mo mọ̀ sí máa kí jẹ gbọ́ mo bá dẹ̀ máa bú yín o lè ní irùngbọ̀n yín ẹ fi ń jẹ jógí ni. àfirùngbọ̀n jẹ jógí ṣáṣú jẹ gbọ́ bẹ́ẹ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ wà máa wá yín kàn. bàtà yìí fẹ́ bú olówó yàn yẹn ṣe rántí bẹ́ẹ̀ ṣe bú wọn gbà yẹn. lódò ṣokòrì ni màmá ẹ̀ wà. ọ̀rọ̀ lẹ fi ń sọ yìí. torí bíìtì ni. ok ó yà mọ̀ ń gbádùn sá. pé ìyá ẹ̀ ń fòbù gba ìyá ẹ̀ ń fòbù gba ìfun ẹran lódò ṣokòrì. tẹ̀lé ṣe pé màmá ń fi ti bí ìgbà kan sọ bẹ́ẹ̀ ni. àfibù ni. àfibù ni. kò sí nǹkan kan tẹ́ ẹ rí gbogbo nǹkan tí wọ́n ń rà búyàn yẹn ń rà búyàn ni ọ̀ríjínà ọ̀tọ̀ ẹ wo ìgbà kan olówó ń yọ̀ kó ẹran kan mẹ́ẹ̀ ń gbé wúrẹ́ ó gbé wúrẹ́ wọlé o gbágùntàn wọlé tó ṣojú ẹ̀ kó ṣojú ẹ̀ náà ń ràbù ni àràbù ni bó bá ṣojú ẹ̀ tó lè wí. alákọ̀ọ́rí ń lo Toyota ewúrẹ́ ló fi kó àjò tí ń jalè tẹ́lẹ̀ kó tó ra Toyo ìyá oníborùn méjì ọmọ ń gùn Toyo ó wá ń kígbe Muhammadu lórí yẹ̀yẹ́ lásán àwa ò ní lè dọ̀bálẹ̀ fóníwájú pàún. onílù tó ń jalè gbèrègè tó ń yọ fà gbèrègè tó ń yọ fà pẹtẹkíyàtà. Ọlọ́run bàbá yìí ẹ mọ̀ pé ẹ ti dá nǹkan lẹ́ ń di iṣẹ́ fújì ti pẹ́. ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ hàn fi ń bí ká ti rí nǹkan kékeré kan ká fi bù irú bẹ́ẹ̀ lè yóò ti ṣọ́ọ̀bù ní látàárọ̀ sí kò sí ṣọ́ọ̀bù àbí a lè sọ pé ó ń sáfó ní ẹni tó jẹ gbèsè aṣọ tí ìràn wọn bá dẹ̀ dé ṣọ́ọ̀bù ẹni tó tọ́ kò sí ṣọ́ọ̀bù tó tọ́ ṣé kò ti mú ó ti mú bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ ṣe tọ́ tó lówó yọ yẹn náà pé màmá ẹ̀ ń fi kinní kan gba ìfun ẹran àwọn èèyàn ti rí bẹ́ẹ̀ yà ń tà fún ẹran ó ń tà fún ẹran tó tọ́
ẹ̀kan ràbù pé àràbù ni ẹ ti mọ̀ pé kò sí obìnrin kan àwọn ìyá tó ń ta ìfẹ́ràn wà ní lábẹ́ wá ń sìn ọ̀dọ̀ ọkùnrin náà ti ń rà ṣé wọn ò ní ṣẹ́jú fún wọn kó tó ta ẹran fún wọn tí n bá wòran àwọn ọmọ onífújì báyìí máa ní àwọ̀ ọlọ́run o jẹ́ kèmí náà lè padà kọrin eré tó iṣẹ́ tó máa gbé èèyàn ni iṣẹ́ tó dẹ̀ máa láyàn mọ́lẹ̀ ni. sọ yẹn ni bí bá ṣe ń sọ̀rọ̀ yín sìn tá a bá ṣe ráwọn kan tán ni bàbá mo fẹ́ gbé yín wọ stúdíò kẹ́kọ̀ọ́ ni ẹ sì lè ṣe. máa kọ́ torí orin tẹ́lẹ̀ bá péjọ orin máa dé ni orin máa ohun dẹ̀ sì wà ó sì wà ọpọlọ dẹ̀ sì ń bẹ láti lè fi produce jáde. nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ṣàkà bàbá kan náà wà ní àgọ́ bàǹbì Kìlání Yusuf. òun ló kọrí pé ọ̀rọ̀ yìí ń lọ lóòwe o bàbá kan tí ń tàdó pẹ̀lú ìyàwó ẹ̀ mo fi eyín fún bàbá oníṣègùn yẹn tó ń rè kọjá. Kìlání Yusuf. bàbá ní èlé lòlò ń tàdó oníṣílẹ̀ kan péré bàbá ní náyìn mò ń fẹ́ ràdò tó bá bọ́ sí tí ò wí bàbá má dò lórí àtẹnìjọ̀gbọ́n bá lànà ìbòsí mádòmí ìyẹn lọ kọ́gbọ́n nílé ìjáde tó jáde ló bá mú bàbá yẹn. ègbò síkìlẹ̀ pé. mádòmí pé mádò fún mi mádòmí. bàbá rò pé. ó ní mádòhùn ni mádòmí ló ń wí. wọ́n wá béèrè pé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni bá jáde kí ẹ wí ẹni bá jẹ̀bi kí ẹ wí. wọ́n ní ẹ̀bi ọkọ ó ń láti béèrè ọ̀rọ̀ kó tó jà. ìyàwó alára wàá sọ pé kò gba náà yín. kí ni bàbá fọwọ́ kan dòwò ẹ̀ ṣe àìbèrè ọ̀rọ̀ ní mọ́kọ́ lóbìnrin jẹ̀bi o nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni bá jàre ẹ̀wí fún. Kìlání Yusuf. òun ló tún kọ mo fẹ́ pàtàn kékeré kan ni ìṣúrù gúdú majority ó ń bẹ láàrin pápá ẹsẹ̀ ni wọ́n fi ń bàjá wọn kì í fọwọ́ sí rárá ènìyàn 15 ní jagun ẹni tó bá mọ̀kúnnà wọn. àwọn ilé ìgbà ní ìbéèrè yíká wà láyà kò tiẹ̀ yé wa rárá àwọn ní tíìmù kìíní pẹ̀ lókèjì méjìlélógún ni wọn rẹ̀fílì wà ní ìyàtọ̀ wọn di 13 àwọn làìsí mẹ́ni méjèèjì wọn di. iṣẹ́ orin iṣẹ́ ọpọlọ ni iṣẹ́ ọpọlọ. now Àyìndé Ràṣídì nínú àwọn onífújì wẹ́wẹ́ tó wà lásìkò yìí àwọn wo lẹ sí láǹfààní àti pàdé rí. ìmọ̀ lọ òde wọn mọ́ torí kí n bá lọ òde wọn tí n bá rí ìdìgbò tí wọ́n fi ń náwó máa ní àgbà kan sáà náwó fèmí náà báyìí ó dẹ̀ mọ́ bà mí nú jẹ́ ló jẹ́ gbogbo eléré mi fẹ́ lọ òde wọn mọ́. eléré wo lẹ ti lò díẹ̀ rí. àwọn eléré tí mò ń lò òde wọn mo ń lò òde Pàṣọ. ṣé Pàṣọ dá yín mọ̀. kò dá mí mọ̀ mo ń lò òde Òṣùpá. ń bọ̀ sá ṣé n tẹ́ ń sọ ni pé Pàṣọ ò mọ̀ yín one on one. kò mọ̀ mí. bọ̀tẹ̀ yín mọ̀. mo mọ̀ àti kékeré mo ti mọ̀ Ibu street. ní Mushin. mi ní àǹfààní rí. Òṣùpá ń kọ́. Òṣùpá àti ẹ̀jẹ̀ sọ̀rọ̀ rí. Ṣínà Àkànní tó bá wá sí practice mi ní Ọlọ́run tó sìn gbà náà. Ṣínà Àkànní wá practice yín. à ń nà bọ́ta ni. Ṣínà Àkànní. arówó eyín. nígbà tá a wà ń ta wàláì practice mi ní Ọlọ́run tó sìn níbi ẹ̀yìn àgbẹ̀dẹ yẹn ibẹ̀ ni practice. wow. bọ́ta ni. ṣe ti wá pàdé lẹ́yìn ìgbà yẹn ṣá. pàdé lórí Adébáfẹ́ níjọ́ kan ó fẹ́ tọ́sẹ̀ mẹ́ta ń sìn mo ń wò lọ́ọ̀kan ni. àwọn Síkàbàkà ńkọ́. Síkàbàkà mo mọ̀ ẹ́ dáadáa. Kẹ́miyẹ Ràmọ́nì ńkọ́. Kẹ́miyẹ Ràmọ́nì tó wà lágége àbí. ọ̀nà ó wà ní ẹ̀yìn ọmọ yìí lọ́mọwúrà ni torí àwọn sọpá làwọn la fújì lójú lẹ́gbàá. lẹ́gbàá ní Mushin làwa ń sọ ó dàbí àwọn ọmọ Èbúté Mẹ́ta àwọn ọmọ Èkó ìsàlẹ̀ Èkó lọ́hùn. Wàsíù Àyìndé fúnra rẹ̀ ńkọ́ tẹ ló mú nǹkan tuntun wọ fújì. ọmọ ìsàlẹ̀ Èkó ni ọmọ ìtẹ́ mọ̀ pé Jẹ̀bú ni. bẹ́ẹ̀ni. kò jí wéré kí pákà ní lẹ́yìn Barrister wọn jẹ́ nìkan tó sìn ẹni bá sìn ọ̀gá ṣàdúrà fún ó sìn fún Barrister. Ràṣídì Àyìndé tó wà ní Ìbàdàn ṣé ẹ rò porúkọ yín yẹn máa fẹ́. níjọ́ tí a kọ́kọ́ rí níjọ́ tí a lọ ṣe interview báyìí ní ìgbà yẹn náà lo black and white ní Èkó
2007 abalẹ̀ ṣe interview àti àwò tiwa lónìí pé àtòrí ìjọ kẹjọ ẹ̀ṣá láti Rashidi Àyìndé wọ́n tún wá pè mí ìgbà yẹn mọ̀ ní Agánrán street mo ṣe tó lẹ́mí ní Rashidi Àyìndé ṣé ẹ tó lọ ṣe kínní ni Rashidi Àyìndé Ìbàdàn Mèrègè ṣé mo ń bá àwọn òfin jẹ́ Mèrègè mo ní sí Ìbàdàn ni Mèrègè Ìbàdàn ni tí mo ṣe Rashidi Àyìndé ní Mushin Abíọ́dún street kò pé méjì mi bẹ́ẹ̀ tí gbogbo eléré tó bá ti gbòòrò ẹ̀ á ló ti kú. Rashidi Àyìndé sì wà o. Ó sì wà o. gbogbo ẹ̀yin tẹ́ ti mọ̀ bàbá ní 70s ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ọmọ l'Abíọ́dún street ní Mushin gbà yẹn gbogbo ìtàn tán ti ẹ̀ ń sọ fún wa yìí máa jẹ́ kẹ́ máa rántí ẹni 1972 lọ́wọ́ àbògùn àjọbọ kan táyà ọmọ wúrà wá ṣeré. tájà pẹ̀ tó ti rí ọjọ́ kejì. òun àtàyìnlá náà wọ́n lọ mú nǹkan lẹ̀. a lè sọ ń pa tiwọn yẹn. ó le àjòjì oníbó nílẹ̀ ìdúlẹ̀ kí ni ó ti jẹ́ ọmọ ẹrú tó lóun fẹ́ ṣe bí ọba. ẹ̀yin olórin yìí lásán. irú nǹkan bẹ́ẹ̀ ọjọ́ ń pọ̀rọ̀ eré ni. ó dà bàbá tí àwọn kan bá ń wò wá báyìí tí wọ́n sọ pé òkè bàbá tiẹ̀ lọ ṣe singles kan rí wà. ó wà tí bá lẹ́ni ràn mí lọ́wọ́. wọ́n máa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sìn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pé wọ́n pátá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé iṣẹ́ télọ̀ lẹ́ ń ṣe ṣe ń ṣiṣẹ́ télọ̀ ó sì ń ṣe. dísìn ta ló rán ilé. èmi fúnra mi ràn kárànjọ fagbọn àrò kárànjọ fọba kárànjọ fún. ẹ ń ṣe gbogbo ẹ. now nígbà tí Barrister wà láyé ó máa ń sọ̀rọ̀ nípa màmá ẹ̀ gan Òdèdè Ṣìfáù ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé màmá wọn ló gbìyànjú fún wọn nígbà tí Pasuma màmá tiẹ̀ náà wà láyé òun máa ń sọ̀rọ̀ màmá ẹ̀ ní gbogbo gbà ipa wo ni màmá tí náà kó láti jẹ́ kí iṣẹ́ fújì tàbí iṣẹ́ tẹ̀ ń ṣe kó tẹ̀síwájú. ẹ ṣe ìyá mi ṣe dáadáa ṣe mọ̀ pé àwọn Barrister ọmọ Èkó ni wọ́n dẹ̀ ti bá àwọn eléré tó jẹ́ onífàájì àwọn ìyá wọn yẹn ìyá Barrister ni wọn ìyá bàbá Jákàndé ni ó dàbí ọdún kan ní tí mo lọ ṣeré fún wọn mo pàdé ìyá Barrister yẹn ń bẹ nísàlẹ̀ Èkó lọ́hùn mo lọ ṣeré fún wọn àwọn ìyá onífàájì ni wọ́n dẹ̀ rìn nígbà táwa ń ṣeré àwọn ọmọ pọ́ńpọ̀ ògùn ṣe ìbọ̀yà ń ṣe ògùn àwọn kan wípé kákọrin bẹ́ẹ̀ tí mo wá yá tójú ti là tá a ti rí tó ti ṣẹlẹ̀ sọ pé láàláwa tó máa lo òkè àìgbà tán jẹ́ ó lọ ọlẹ̀ po tí wọ́n ṣe à ń sọ fún wa pé iṣẹ́ òògùn ni ìyá tèmi dẹ̀ ti kú ńgbà náà. iṣẹ́ òògùn ni. ẹni bá ìyá Barrister tí a ní kí Barrister ń kì í pẹ̀lú ìyá yẹn ìyá dáadáa ni ìyá tó dúró tọmọ ẹ̀ ni tí ìyá bá ṣì wà láyé ni kò sẹ́ni tó bẹ́ẹ̀ púpọ̀ nú ẹlòmíì náà nú wọn ń lò ya wọn. púpọ̀ nú wọn ń lò ya wọn. tó máa bá wọn jó àbí. ẹ̀yin náà mọ̀. èmi ò mọ̀. pé tí ẹlòmíì ń lò yẹ pé kíra wọn máa lọ. tí ìyá bá kú ọlọ́run bínú sí aṣòkú ìyá. ó tó séjì kan lọ́dún kan èmi ń ronú kan pé èmi ò ṣe o. kí lẹ̀ ṣe. ìtàn ńlá nìtàn yìí. kí lẹ̀ ṣe. ìtàn ńlá ni nítorí pé kò sí ẹnìkan tó lè ṣe nǹkan kan sí ìyá ẹ̀ tàbí bàbá ẹ̀ ọmọ ò ṣe fún gbẹ̀yìn náà. kí lẹ̀yin ò ṣe yẹn. níṣẹ́ la abálọ̀ bàbá nípa kan ní máfòlùkù àwọn bọ́ìsì mi ló kọ́ débẹ̀ wọ́n ní ìràwọ̀ mi máa gòkè wọ́n níbẹ̀ ṣé mo lè lò yá mi. sá. pìkan ká fi tutù pa ìyá tó bí mi lọ́mọ tí n bá pàyà yìí ọmọ ó pè mí náà ni mo ní mi ṣe wàláì tàlà ẹ̀sùn ẹ̀bí láì àwọn ọmọ tí mo kójú àwọn ọmọ ọ̀rọ̀ ni àwọn méjìlá kó lẹ́yìn mi ń jọ kan ṣo torí pé mi lọ ṣe tutù yẹn àwọn méjìlá kó onílùú mi. ẹ̀dùn nígbà tẹ́yìn wá délé ẹ sọ fún màmá yín. èèyàn ṣe ń sọrú ẹ̀. màmá ó yẹ kán ti. èèyàn ò lè sọrú ẹ̀. irọ́ pé ìyá mi mo lọ bí báyìí ìyẹn gan lè jẹ́ ká bí amọ́ tún rìn o pé mo débi báyìí o wọ́n ní kí n lò yín mo ní mi ò pa yín o màmá lè múra sọ́rọ̀. ọmọ mi kan lè wá bá mi kó sọ bẹ́ẹ̀ fún mi ní fojú rí o. ẹ̀hàn pààyàn ẹ̀ pamọ́ ẹ̀ kò sọ fún wọn pé. bóyá èèyàn sì máa ṣe lẹ́yìn wọ́ọ̀la ni ó máa ro kọ́mọ mi kan bá mi pé sí yìí pé ní kí n ìyá bàbá mi
wọ́n ní kí n pa yín mọ́ ní kó o pa mí kí n lè gòkè kó o lè gòkè bọ̀ mi ò fẹ́. mi ì ní sọ̀rọ̀ èmi náà wà mọ́ sáré ẹ̀ kọ́ ọmọ yìí mọ́ rì mí mú kò ṣeé sọ ọmọ tó bá gbọ́rùn nǹkan bẹ́ẹ̀ á sá ń bẹ̀. ṣé màmá tí yóò wá kópa kankan fún ìrìn àjò yìí? ó ti kú ṣá. ṣé gbogbo bàtà ń bẹ ṣé kékeré náà ti kú ni? gbogbo bàtà ń wí yìí náà wọ́n ti lè kópa bẹ̀tàwó mọ̀ pé ń fò oògùn ṣeré káàkọrin lásán bẹ̀ nígbà táwọn bọ́ọ̀sì yẹn mú mi lọ bí yẹn tán ní wàá lò ta ni ní olóyà tèmi o gbádùn kí n má ṣeré. Rashidi Ayinde ni ẹ ti ń gbádùn ìtàn fújì láti bí 1970s láti Ìbàdàn wà ní Mushin títí dàkókò. tí ì tí ì fẹ́ yàwó rárá nígbà yẹn. tí ì tiẹ̀ tí ì bímọ mi ì ju ọmọ kéékèèké lọ báyìí. ẹ̀dùn náà nígbà tá a ti ẹ̀ ń sọ̀rọ̀ látẹ̀kan ta lọ̀gá yín díṣẹ́ fújì? mi ì gbérin lẹ́yìn èèyàn rí. ẹ gbérin. ẹ̀bùn ni. ọ̀dà ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín sà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lè pè é sí. 090 59 077 002. ṣẹ́ńṣẹ́ ní ká rọ́jú o bí à ń jẹ ní ká rọ́jú bí ṣẹ́ńṣẹ́ ní ká rọ́jú o bí à ń jẹ ní ká rọ́jú o bí Àyìndé rọ́jú di akọrin dé. Bàbá Ajíbọ́lá Kọ́símù bàbá Ajímọ̀ sọ Aláfẹ́ Àyìndé ọmọ Olówu ni ọmọ Olówu tiwa Òdùrú gbogbo ọmọ Òwu pátápátá ó kí n pé ẹ kú àmọ́ ojú bá ẹni pé ojú oró ẹ kú àlejò mi òṣìbàtà ẹ̀dẹ̀ kú àlejò ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ kú àlejò mi o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.